àwọn custom, àwọn sójà àtàwọn ọlọ́pàá wọ́n dá àwọn èèyàn wa lọ́nà, wọ́n ń gbaṣọ lọ́rùn wọn nítorí pé wọ́n wọ aṣọ Yorùbá Nation. You are watching everything live now and direct. Orílẹ̀-èdè Yorùbá bàbá tiwa láwa yìí. Àwa ò ní láti sọ fún ẹni kankan wípé láti sí sticker Yorùbá Nation kúrò nínú ara títí wa. Àwa sọ wípé wọn ní ẹ̀tọ́ ní orílẹ̀-èdè Yorùbá láti sí sticker Yorùbá kúrò ní orílẹ̀ títí wa. We are doing it live and direct. Gbogbo ilé kẹ́ máa wo nǹkan tó ṣẹlẹ̀. No going back. No going back. We are not one Nigeria. Yes. Bá anybody jà. Kí everybody come and go. Kí ni nǹkan tí wọ́n rí láti lè yọ sticker Yorùbá Nation kúrò ní ara. We are live. Shoot. Enough is enough in our father's land. Enough is enough. No going back. No going back. We are live and direct. Live and direct. You are watching us. This is live. Enough is enough in our father's land. Enough is enough. Enough is enough in our father's land. Enough is enough. We are live and direct. Yes, this is our fatherland. This is our fatherland. We are in our fatherland. Enough is enough. Enough is enough. Enough is enough. A dẹ̀ fẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó tó gbogbo àwọn warriors, bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá tó jẹ́ agitators Yorùbá, ọmọ káàárọ̀ òjíire. A fẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí, kí ọ̀rọ̀ yìí kó dé ọ̀dọ̀ yín, kó dé etí ìgbọ́ yín, nítorí kokoko là ń rán fádití. Kẹ́ lè mọ̀ wípé èròǹgbà ìjọba Nàìjíríà fún àwọn agitators Yorùbá Nation, èròǹgbà wọn ò dáa. Nnamdi Kanu, olórí àwọn Biafra, ẹ̀sùn apààyàn ó wà lára in tí wọ́n kà fún Nnamdi Kanu ní court tí wọ́n fi dè mọ́lẹ̀ di wákàtí ọ̀wọ̀ yìí. Ṣùgbọ́n torí pé wọ́n rí ẹ̀sùn kankan kà sólóyè Sunday Igboho lọ́rùn, òun ló jẹ́ kí ìjọba Benin Republic kan fi olóyè Sunday Igboho kó wà ní Benin di wákàtí ọ̀wọ̀ tá à ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n àwọn ìjọba Nàìjíríà ti wá tún hun ète míì láti apprehend olóyè Sunday Igboho ṣá. Ète náà lẹ ti gbọ́ tàṣírí wọn ti tú yìí. Lórí ọ̀rọ̀ rally tá a fẹ́ ṣe, ẹni rally tá a fẹ́ ṣe, èròǹgbà wọn ni pé láti pààyàn sí olóyè Sunday Igboho lọ́rùn, láti wá kún ẹ̀sùn tí wọ́n ti kà sí olóyè Sunday Igboho, láti wá kún ẹ̀sùn yìí, láti wá kún. Ó ní gbogbo ète tí wọ́n ń dá láti bà arákùnrin lórúkọ jẹ́, lórí wípé à ń béèrè fún ẹ̀tọ́ ẹni, lórí wípé ìyà ń jẹ ọmọ Yorùbá nínú Nàìjíríà. Lẹ wá fẹ́ wá ẹ̀sùn tí bàbá àtìyá Sunday Igboho tí ò kàsún lẹ́sẹ̀, ẹ̀sùn náà lẹ wá fẹ́ fi bà lórúkọ jẹ́. Ẹ fẹ́ ní pé agitation tí wọ́n ń ṣe, wọ́n pààyàn ń bẹ̀. Àwọn èèyàn tó bá wá kú, ẹ wá kà sọ́run Sunday Igboho, ẹ wá fi charge ẹ̀ sí court. Ṣùgbọ́n Ọlọ́run bá ti tú àṣírí yín. Ọlọ́run bá mọ̀ wípé ẹ̀tọ́ tá à ń jà fún yìí, ẹ̀tọ́ tó tọ́ sí wa ni. Sunday Igboho tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, òun lè wá fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ lórí pé à ń béèrè fún ẹ̀tọ́ wa. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ jẹ́ pastors ní Nàìjíríà, gbogbo ẹ̀yin àfáà ìmáàmù tẹ́ ẹ jẹ́ àfáà ní Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ tọ́
ṣùgbọ́n àtijáde sòótọ́ níyìn lára nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín ló ń jẹun lábẹ́ àwọn ìjọba yìí ló ń jẹun lábẹ́ ìbàjẹ́ ṣùgbọ́n a sì mọ àwọn àfáà kan tó jẹ́ kí wọ́n làmì láka irú wọn ni bàbá wa Muyideen Ajani Bello tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá yìí nítorí bàbá yìí ó jáde ó sọ òtítọ́ ọ̀rọ̀. ìjọba ò rí nǹkan kan ṣe sí aráàlú tó tún dìde tó lòun fẹ́ gbìyànjú ṣe bẹ́ẹ̀ tún dìtẹ̀ mọ́ Sunday Adéyẹmọ Ìgbòho ẹ tún dìtẹ̀ mọ́ ẹ lé ọmọ ọlọ́mọ ẹ fi bá àtàdá ẹ fi lé kú òlù ṣùgbọ́n ọlọ́run ọ̀pá yóò sì tún máa padà dé ó máa padà dé láìpẹ́ yìí ó máa padà dé lógo ọlọ́run yóò padà délé bàbá rẹ̀ padà lógo ọlọ́run ó dìde ìrànlọ́wọ́ ńgbà náà gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá lẹ kọ̀yìn sí gbogbo ẹ̀yin ọlọ́lá alẹ́ Yorùbá lẹ kọ̀yìn sí gbogbo ẹ̀yin aláṣẹ Yorùbá lẹ kọ̀yìn sí ẹni kò síbi tí ó gbégbà ńjọ́ ti wá lọ náà ṣe nísìmí ni stéètì wo ló nísìmí gan lẹ̀ Yorùbá lónìí tó ṣe pé wọn ò máa jí wọn gbé mbẹ̀ ẹfẹ̀ tẹ́lẹ̀ ń palàpalàpá Akérédolú ṣe ń pariwo ní ìsìnkú wọn bá àpúrúfù AK-47 fún wọn ní Katsina òun náà àpúrúfù AK-47 fún wọn nílùú òun ìlú tiẹ̀ ò tiẹ̀ nísìmí rárá Ondo ojoojúmọ́ ni wọ́n ń pa àyàn ń bẹ̀ ebi lẹ́nu ọjọ́ mẹ́ta wọn lọ pa àwọn tí wọ́n wà ń ṣọ́ọ̀ṣì ẹjọ́ wọn dì sí ìyá àmọ́ ibi tó gúnlẹ̀ sí Ìgbòho sì máa padà dé òun ó máa padà wọlé Yorùbá láyọ̀ àtàláfíà ó máa padà wá sílẹ̀ Yorùbá láyọ̀ àtàláfíà ó máa wá kọ̀ntínú iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ yóò wá kọ̀ntínú rẹ̀ ẹ̀ńtọ́lọ̀ ń bá ń bẹ lẹ́yìn rẹ̀ kò ní kúrò lẹ́yìn rẹ̀ láíláí. ṣé ẹgbọ́n tí bàbá Muyideen Ajani Bello sọ wọ́n sọ gbogbo akitiyan tí Sunday Igboho ṣe bí Nàìjíríà ṣe dì lónìí Sunday Igboho jẹ̀bi bó ṣe jáde fún ọmọ Yorùbá láti gbèjà ọmọ Yorùbá bí èèyàn bá ń bá wọn jẹun nídìí ìbàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tẹ̀ sọ pé wọn ò bá yín jẹun mọ́ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni ẹ̀dá kíkà yìí bó tiẹ̀ jẹ́ wípé olóṣèlú ní Sunday Igboho nígbà kan rí tó sì bá yín jẹun ìwé mímọ́ sọ fún wa wípé ó ní Ọlọ́run sọ pé òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ kankan àfi kó ronúpìwàdà ṣẹ̀ṣẹ̀ ní kí Sunday wá ronúpìwàdà ní ìsìn pé òun ò báyìí olóṣèlú ṣe mọ́ òun fẹ́ ẹ̀tọ́ fún gbogbo ọmọ Yorùbá fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ẹ wá ń wá bẹ́ẹ̀ ṣe fẹ́ dojú ìjọba Sunday Igboho ẹ fẹ́ dojú ìjọba ìdílé ẹ fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ ẹ fẹ́ wá ọ̀ràn sí lẹ́sẹ̀ kí ló ṣe fún yín ṣùgbọ́n ẹni Ọlọ́run tí ò bá ti pa ẹ̀dá kan ò lè pa bẹ́ẹ̀ ni ẹni tó Ọlọ́run ò bá ti mú ẹ̀dá kan ò lè mú àwa ti gbọ́ o àti gbọ́ àṣírí yìí sì ti tú àwa náà máa lọ túnra mú a máa di strategize gbogbo plans wa ọ̀nà tó bá yẹ ká tọ̀ tẹ́ ẹ̀ fi ní ẹ̀sùn apànìyàn kà sí Sunday Igboho lọ́rùn ọ̀nà náà láàmú sán báyìí. àwọn ọ̀rọ̀ yìí ni mo fẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ òjìrè kẹ́ ẹ gbọ́ ká sì lọ múra. mo fẹ́ ká múra gidigidi fún ọ̀rọ̀ ìjọba Nàìjíríà yìí ìmọ̀ràn wọn lórí Sunday Igboho lórí gbogbo agitators pátápátá. mo fẹ́ ká fọgbọ́n ṣe é nítorí pé ìjọba Nàìjíríà wọ́n wá bó ṣe fẹ́ apprehend Sunday Igboho wọ́n wá bó ṣe fẹ́ ká wọn láwọ́ kò tán fi ní jẹ́ ká rí agitation yìí wọ́n fẹ́ ká rí ṣe mọ́ ṣùgbọ́n ẹ lè pa wá lẹ́nu mọ́ àwọn máa sọ tiwa a sì máa wí èyí tí ṣe òtítọ́ ọ̀rọ̀ wípé Nàìjíríà kò sí tí ń jẹ́ Nàìjíríà mọ́